tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Mo kí yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa o kò ní fọ́, àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá, ikú kò ní wá gbé ṣe o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ṣẹlẹ̀, wàhálà ńlá dé bá Muftiu Ìwó bí Dr. Mike Ọlá ṣe faraya ránṣẹ́ ńlá sí Sheikh Akeugba Gold. Èmi tí gbogbo wa la máa mọ kéèsì tí ó ń lọ lọ́wọ́ nípa Muftiu ti Ìwó tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa bá mi ká lọ o. Wọ́n ní customary law ní Saudi Arabia now at least. Bẹ́ẹ̀ ni wọ́n ní customary law ní Saudi Arabia. Customary law wọn yìí làwa gbé táwa ṣe kí ni táwa ń gbélé àwa lórí. Customary law títí ìlú àwọn Saudi Arabia ìyẹn làwọn èèyàn gbé tó bá ń gbélé àwa lórí tó bá ń pè ní ẹ̀sìn. Òun ló pè ní ẹ̀sìn o, but ó di ìlú mélòó tó jẹ́ pé àwa ti gbé customary law títí àwọn baba ńlá baba wa, as in customary law ti ìṣẹ̀ṣe wa, ó di ìlú mélòó tá a ti gbé lọ síbẹ̀ tó jẹ́ pé wọ́n dé accept àṣẹ̀sìn wọn. Ó di ìlú mélòó ṣẹ́ ti rí, but àṣà aláṣà làwa máa gbé ká orí táwa máa kí ni táwa máa fi disturb àwọn èèyàn. Olúǹbí ayamukẹ́kẹ́ àwọn bàbá wa ló ní customary law, ìyẹn àwọn baba ńlá baba wa ni o ló ní customary law. Ni wọ́n wá ní pé tí wọ́n bá débẹ̀ pé wọ́n á rí wọn bí wọ́n ṣe ń ṣe rédèrèdè, bí wọ́n ṣe ń ṣe rándanràndan. Sáà èyí pọ̀ o, èyí kọjá bẹ́ẹ̀. But èmi fẹ́ béèrè o, ṣé bí wọ́n ṣe ń ṣe rédèrèdè tí wọ́n ṣe rándanràndan yẹn nìyẹn nígbà ni kẹ́ ẹ tó ti tòṣèlú bọ̀? Ṣé bí wọ́n ṣe rédèrèdè nìyẹn kẹ́ ẹ tó ti ọwọ́ òṣèlú bọ̀? Ẹ wá kó àwọn tó jẹ́ pé ẹ ti kó ẹ̀sìn yín lé wọn lórí, ẹ ti kó ẹ̀sìn yín, ẹ ti fi sí wọn lórí débi wípé àwọn yẹn lẹ wá lò, lẹ wá fi wọ́n ṣe lórí lé àwọn baba ńlá wa lórí. Ṣáwọn yẹn lẹ wá lò, lẹ wá fi jẹ́ kíní lé àwọn baba wa lórí. Torí gbogbo òfin yìí, èyí tí wọ́n pè ní customary law, gbogbo ẹ̀ pátápátá ní ẹ ti dàrú, gbogbo ẹ̀ pátápátá lẹ ti sọrí ẹ̀ kódò. Ṣó wá gba ẹnu yín tán láti máa sọ wípé tá bá débẹ̀ wọ́n ń ṣe rédèrèdè? Ṣó gba ẹnu yín tán láti máa sọ pé tá bá débẹ̀ wọ́n ń ṣe rádaràda? Àṣà aláṣà lẹ́yìn ti gbé lórí wá sí orí sí ìlú tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin ò dẹ̀ lè gbé àṣà titi yín, ẹ ò lè gbé yẹn lọ sí ọ̀hún láti lè máa kàkún ẹ̀sìn fún wọn. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, Yorùbá nation wa náà ni o, no retreat no surrender. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ẹ lọ síbi péèjì Ọ̀kọ̀lọ̀mọ̀, ẹ máa rí àwọn nǹkan tó ń sọ tó dẹ̀ jẹ́ pé wọ́n ń sọ nípa àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ọwọ́lọ́wọ́ báyìí kó lè yé yín dáadáa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ẹ máa rí ibi tó yẹ pé Ọ̀kọ̀lọ̀mọ̀ ti tú àṣírí tó dẹ̀ sọ àwọn bí àwọn ṣe ń rin ìrìn àjò wọn tó jẹ́ pé wọ́n máa gbé owó lọ bá adájọ́, wọ́n máa gbé nílé, àwọn eléyìí ń fi owó ṣẹjọ́ ni. Yorùbá tó pé wọ́n ń fi owó ṣẹjọ́ ni, ẹjọ́ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ ládájọ́ gbọ́dọ̀ ṣe fún wọn. That is the power of money. Ó ga o. Ibẹ̀ dẹ̀kẹ̀ làwọn kan ti lówó tó dẹ̀ pé wọ́n fi owó yìí wọ́n fi ń jìjà ẹ̀sìn. Owó yìí tán nìyí wọ́n fi ń jìjà ẹ̀sìn. Wọn kọ́kọ́ jí lágo 2 òru, lágo 3 òru kí wọ́n lọ bá adájọ́ níbi tó bá wà nílé ẹ̀ láti gbé owó fún pé kó dá ẹjọ́ tó máa pè àwọn Yorùbá. Kódà débi wípé tó bá mú èèyàn wípé ó ṣe nǹkan tó hùwà ìbàjẹ́, bóyá ó hùwà burú lábẹ́ òfin tó lè jẹ́ pé ó yẹ kí òfin dá ẹjọ́ ẹ̀, ó jẹ́ kí òfin bá wí, ṣùgbọ́n ẹjọ́ tó bá wù àwọn làwọn máa fẹ́ kí òfin ṣe. Ibẹ̀ díẹ̀ ni àwọn bàbá olówó kan tó jẹ́ pé wọn ò rí nǹkan fi owó ṣe wọn mọ́, máa wá ní pé àwọn gbé ẹ̀sìn rù, pé àwọn fi owó wọn àwọn fi ń ṣe ẹ̀sìn. Wọ́n wá gbé owó yẹn, wọ́n gbé owó lọ bá ọlọ́pàá láti lè rí pé àwọn yí ẹjọ́ padà. Tó bá jẹ́ pé ẹni ìyá ara tí wọ́n ní, wọ́n wá lọ gbówó fún adájọ́ àti ọlọ́pàá pé kó fi sílẹ̀ wípé ẹni yìí o, ara tí wọ́n ní o, bó ṣe máa bọ́ síta ni ó ṣe kókó, torí pé tó bá tì í mọ́lé ojú máa ti àwọn náà gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n jọ ń ṣe. Gbogbo ọmọ Yorùbá ẹ jí o. Àfáà yìí kan mà ló jáde o, ó jáde ó sọ̀rọ̀,
ó sọ̀rọ̀ ó ní kí gbogbo àwọn mùsùlùmí pé kán lọ papọ̀ kí wọ́n come together kí wọ́n jẹ́ ẹyọ kan. Kí ló wá fa ìdí? Bàbá ní pé kí gbogbo àwọn mùsùlùmí yìí kí wọ́n parapọ̀ kí wọ́n ṣera wọn lẹ́yọ̀ kan kí wọ́n lọ túnra wọn tò kó má sí èdè àìyedè láàrin wọn. Ṣùgbọ́n kí ló fa gbogbo ẹ̀ bí kò ṣe pé àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n kóra wọn jọ lọ́tọ̀ tí wọ́n ti ní ẹ̀ka nínú mùsùlùmí yìí náà tí wọ́n fi ń da ẹ̀sìn rú. Àwọn mùsùlùmí ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń rí àwọn mùsùlùmí o mi ò rárá takọ̀nù wọn tó jẹ́ wípé ará tàbí ẹ̀sìn mi tó ń da mùsùlùmí rí bí kò ṣe wípé àwọn ara wọn náà ni wọ́n fúnra wọn ní problem. Bàbá yìí sọ̀rọ̀ ó ní ṣẹ́rí àwa mẹ́ta ni àwọn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bàbá yẹn sọ̀rọ̀ ó láwọn mẹ́ta làwọn ní orílẹ̀-èdè Nàìjíríà tí ò dé parọ́. Àkọ́kọ́ ó ní àwọn mùsùlùmí ni báwọn mùsùlùmí pọ̀ gan lórílẹ̀ Nàìjíríà yìí. Ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì ó wá ní ẹlẹ́ẹ̀kẹta làwọn ẹlẹ́sìn babaláwo. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Bàbá yìí dẹ̀ sọ̀rọ̀ ó ní ohun tó fa orílẹ̀-èdè tó fi bàjẹ́ yìí tó dàrú yìí kò ju àwọn ẹ̀yà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ṣùgbọ́n pàápàá jùlọ ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí. Olórílẹ̀-èdè ló ti bàjẹ́ tó ti dàrú kò dẹ̀ sí nǹkan méjì tó fà á ju wípé olóṣèlú lọ pé wọ́n ti ti òṣèlú wọ́n ti bọnú ẹ̀sìn tó fi wá di wípé wọ́n wá kó gbogbo ẹ̀ wọnú ara wọn. Bẹ̀tà bá wá ń sọ pé bóyá kínní ẹjọ́ tó bá jẹ́ lóòótọ́ ni ìjà yìí tó jẹ́ pé wọ́n ń fà ní orílẹ̀-èdè ẹjọ́ àwọn wo ló fa ìjà yìí? Kí ló fa ìjà yìí lórílẹ̀-èdè bí kò ṣe àwọn ẹ̀yà mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n dákóra wọn jọ ni o tí wọ́n pera wọn ní ọ̀tọ̀ lórìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ wà o. Ṣùgbọ́n tá a bá fẹ́ bèrè o ẹjọ́ kí ló ń fàjẹ́ ẹ̀sìn bí kò ṣe wípé olórí èyí ò gbà fún ẹ èmi ò gbà fún ẹ. Ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ nílé olóko lọ́nà lẹ́yìn òdì pé Yorùbá nation òun la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé olóko lọ́nà lẹ́yìn òdì ni. Ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ agbọ́n tó sọ. Olè ló pọ̀ nínú wọn àwọn amukumẹ́kọ àwọn tó pe ara wọn ní mùsùlùmí ìyẹn lé. Why some Muslims are claiming righteousness then everyone in Nigeria is Saudi Arabia the poorest land? Ó lé o. Ẹ jẹ́ ká tún gbọ́ tẹlòmíì sí gọ́vnà Adeleke kò gbọ́ gbogbo nǹkan tí olórí burúkú Dáúdà Ṣìǹgbé ọmọ Fúlàní yẹn ń sọ ní Ọ̀ṣun state. Ṣé ó dìgbà tí wèrè yìí àti wèrè onígbó emir of bá da iná sun tó bá dáná sun Ìwó tí kò lójútùú mọ́? Ẹ máa gbọ́n tí wọ́n sọ o. Akadip man is the founder. He is the one gathering Alisuna Muslims. Gbogbo Mùsùlùmí ló ní hidden agenda to Islamize Yoruba land and this is fact. Don't trust any Muslim. I know what I'm saying. Eléyìí tún lé o. Wọ́n ní kó má gba Mùsùlùmí kọ̀ọ̀kan gbọ́ ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi bá mi like ẹ share ẹ wo la fi ń fàsìkò dágbére fún yín pé Yorùbá nation ni o no retreat no surrender la fi ń sọ pé ó dàbọ̀.